ẹ̀yin ènìyàn wa. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ sì ti lè máa wò mí kedere. ẹ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa. tí a bá wò ó a rí wípé ní òní náà ló pé ìjeje tí ìròyìn kàn wá lára káàkiri tìbútòrò àgbáyé, pàápàá ní agbègbè Ìdó níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní ọjọ́ náà tó ṣe yí pé kóńkálukú ló ń pariwo. Wọ́n pa ìyá àgbà ìyá eléwédú o, wọ́n pa á sínú oko tí wọ́n sì dú ní ọrùn. Eléyìí tó ṣe pé àwa náà lọ sí ibẹ̀, àwa náà lọ síbẹ̀ tó ṣe wípé a sì lọ ṣe ọ̀fìn. Tó bá wojú kámẹ́rà tí ẹ̀ ń wò yìí, ẹ rí wípé nínú àwọn tí ẹ̀ ń wò, àwa tá a wà lórí Facebook ó gbé èèyàn mẹ́ta, àwa tá a wà lórí TikTok èèyàn méjì náà ló gbé. Mo rò bá ti fojú ẹnì kejì àti fojú ẹnì kẹta hàn wá. Tá a bá ń wo ẹni tí ó gbé báàgì kọ́ ọrùn, á rí páwọn ni wọ́n sọ̀rọ̀ ní ọjọ́ náà nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tó ṣe pé ti alẹ́ talẹ́ náà ni la fi dé ibi ìṣẹ̀lẹ̀ níjọ́ yẹn. Àsìnú tán náà ni òkìkí kan gbogbo wa pé tó báyìí ó ti ṣẹlẹ̀ o, ó tún ti ṣẹlẹ̀ o, àwọn Fúlàní ti pa èèyàn o ní Ìdó o, wọ́n sì pa ìyá àgbà o, náà la fi lọ. Mo rò pé brọ́dà wa, kí ni orúkọ yín? Ẹ bá dárúkọ fún àwọn aráalé tí wọ́n wò wá. Túndé lórúkọ mi. tó ẹ pẹ̀lẹ́, ọmọ màmá ni yín. Brọ́dà wa, ẹ bá wa dárúkọ yín. Èmi ni Mùnírù Ọláníọkọ́, ọmọ àbúrò màmá. Ẹ̀gbọ́n wa, ẹ bá wa dárúkọ yín. Ní Abdulkadir ọmọ mi. Ọmọ màmá ni yín. Bẹ́ẹ̀ni. tó ẹ̀yin ní àgbà. Bẹ́ẹ̀ni. ẹ̀yin ní àgbà. Bẹ́ẹ̀ni. tó bó ni ẹ ṣe gbọ́ ní ọjọ́ náà sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, bó lẹ ṣe gbọ́? Ní ọjọ́ náà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀, èmi lọ sí oko, wọ́n dé orí àpáta, wọ́n dábàá gba àwọn èèyàn tó pọ̀ rẹ́gẹ́dẹ́, wọ́n pa ìkúnlẹ̀ abiyamọ o, ìyá alágbáyà máa parí bẹ́ẹ̀ wọn. Ní wọ́n á dúró tó ń wẹ̀yìn wò, ìyá tó ń lọ ń tètè mi. tó mo tó wá gba ọwọ́ tó wọnú oko báyìí, mo rí báàgì wọn lọ́ọ̀kan. Ìyá báàgì wọn kí n máa ṣe ń ní níbi ìwò yìí, tó tún sún sí iwájú díẹ̀ tó ti ń wo aṣọ wọn àti òkú wọn náà lẹ́nu yìí. Àjọ àwọn wo òkú wọn lẹ̀, mo ń wo àwọn màálù Fúlàní lọ́ọ̀kan. Ẹ ń wo àwọn màálù àwọn Fúlàní yẹn lọ́ọ̀kan. Ego tí ẹ mọ̀, èyí náà kàn ń lọlẹ̀ ń gbọ́ táwọn èèyàn ń ṣe ìkúnlẹ̀ abiyamọ tẹ́ ẹ̀ mọ̀ para yín gan ni só ti ń rùn. Ẹ kú ọ̀rọ̀ èèyàn, ẹ kú ọ̀rọ̀ èèyàn. Torí pé gbogbo ọmọ Nàìjíríà náà ni wọ́n rí fídíò yẹn tí wọ́n sì bá wa kẹ́dùn. Ẹ rí torí pé ìlànà Facebook ni ò jẹ́ ká fi àwòrán ẹ̀sìn tó ti gbà wọ́n ti gbà àti pín káàkiri. Ṣùgbọ́n níbo ni ọ̀rọ̀ dé dúró? A rí pé àkọ́kọ́ wọ́n ti gbé kinní kúrò ní Ìdó, DPO Ìdó. Àwọn èèyàn ní oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́ nípa pé DPO Ìdó wọn ò tètè jákúnra, wọn ò tètè gbégbésẹ̀, wọ́n pààrọ̀ DPO Ìdó. A gbọ́ pé area commander wá láti Èrúwà. Torí Ìdó ń bì, ìjọba ìbílẹ̀ Ìbàdàn ló wà. Ìdó local government, ìjọba ìbílẹ̀ Ìdó ní Ìbàdàn ló wà. Nínú ìjọba ìbílẹ̀ 11 tó ń bẹ ní Ìbàdàn, náà ló sì tóbi jù. Ṣùgbọ́n Èrúwà ni area commander ọlọ́pàá tó ń ṣe kíni tó ń ṣe àkóso rẹ̀. Area commander wá, ṣé wọ́n rí yín gbà wọ́n wá? Wọn ò fojú kan ẹ̀mí. Ta ni wọ́n rí? Ta ni area commander rí nínú ẹ̀yin ọmọ olóòkú tí ń gbà wọn? Àbí wọn ò wálé sí ọ̀dọ̀ yín? Wọn ò wálé ọ̀dọ̀ wa. Area commander ò wálé sọ́dọ̀ yín? Wọn ò wálé ọ̀dọ̀ wa bọ̀. Commissioner of police ńkọ́? Àwọn olùkọ́ra. Bẹ̀ wọ́n lọ síbi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Àmì ìlú sọ. Àwọn bíi àwọn olóṣèlú wa, ìjẹ́ gómìnà wa rán èèyàn wá, ìjẹ́ àwọn èèyàn gbogbo wọn ṣé wọ́n wá? Alága ìjọba ìbílẹ̀ wa ń kọ́ ìgbésẹ̀ wo wọ́n gbé? Alága ìjọba ìbílẹ̀ wa wọ́n gbìyànjú, torí mo gbọ́ pé lónìí náà wọ́n tó ti pè yín. Now òkú ìyá ń bẹ nílé ìgbókùsí. Ìjọ yẹn tí ẹ gbé òkú lọ sí ilé ìgbókùsí, a gbọ́ pé ìjọ yẹn a wà níbẹ̀, ó wà lọ́dọ̀ àwọn hunter
àwọn ọdẹ asọ́gbó la gbọ́ pé wọ́n ní 75,000 naira lẹ́sàn-án kí wọ́n tó lè gba òkú táwa ti sọ ń bẹ̀ yìí pé wọn ò lè gbowó lọ́wọ́ nítorí pé ó ti dòkú ìjọba ìjẹ́ pàpà sanwó ń jọ náà asanwólẹ̀ èló lẹ san lẹ̀ ọkọ̀sán 20,000 lẹ̀ 20,000 bẹ́ẹ̀ni wọ́n tán fẹ́ agbókù ká mọ̀ pé owó yòókù wọ̀ kẹ́ ẹ máa gbowó yòókù bọ̀ ṣé kẹ̀ndẹ́ tó ṣe pé wọ́n tó ń sí ọjọ́ fún yín sẹ́ pé wọ́n ń sí ọjọ́ fún wa èló wọ́n ń sí lọ́jọ́ àbí wọn ò tí ì bá yín sọ 1,000 ní ojúmọ́ ọba ti tó 7 days wọ́n dáwà ní ìjọ kejì wọ́n ti kọjá 7 days àwọn ọmọ rẹ̀ ti gba 1,000. àwọn ọmọ òkè tó bá ti kọjá 7 days wọ́n 1,000 yìí ò tí ì mọ ríìdì báyìí. látọ̀ lánàá ni wọ́n bẹ̀rẹ̀ sí píkì báyìí. òkú ìjọba ni gómìnà ní ọ̀sán òkú ìjọba ni Àtọ̀lá ni yóò ti bẹ̀rẹ̀ sí ní máa read. Now a gbọ́ pé àwọn nígbà tí area commander wá gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n pe àwọn ọdẹ fọ́n sígbó ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ni wọ́n mú tọ́wọ́n tó jó olórí wọn ni wọ́n mú wọ́n sì mú àwọn míì náà kí lẹ lè sọ nípa rẹ̀ àwọn tí wọ́n mú àwọn mélòó tiẹ̀ làwọn tí wọ́n kọ́ kó lọ sí Ìyágankú nìbàdàn. àwọn mẹ́fà ni wọ́n kó lọ àwọn mẹ́fà àwọn mélòó ni wọ́n ti fi ilẹ̀ tó ra gbọ́ pé wọ́n ti fi àwọn kan lẹ̀. wọ́n kọ́ ìfi àwọn kan lẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ nínú ọ̀sẹ̀ yẹn lọ́tọ́ ń di àná tá a débẹ̀ wọ́n fi àwọn mẹ́ta yòókù lẹ̀. wọ́n ti fi àwọn mẹ́ta yòókù lẹ̀ ní àná bẹ́ẹ̀ ni nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí pé wọ́n fi wọ́n lẹ̀ pé wọn ò lẹ́jọ́ jẹ́ ránṣẹ́ rí lórí èèyàn èmi máa ń la àwọn aráàlú lọ́yẹ̀ àwọn Fúlàní tí wọ́n mú olórí àwọn Fúlàní tí ń bẹ ní agbègbè Ìdó ni níta sì gbọ́ pọ̀pọ̀ nínú àwọn tí wọ́n mú àwọn tí wọ́n ti ṣe ará ọ̀nà ẹ̀bẹ̀ yẹn ṣùgbọ́n èyí tí ẹ kọ́kọ́ fi gbé wọn tí wàhálà bá ṣẹlẹ̀ bóyá àwọn Fúlàní fẹ́ràn jẹ́ kó ní àwọn tọ́jọ́gà wọn náà wọ́n kọ́kọ́ pè kí lẹ wá bá bọ̀ Ìyágankú o ní iléeṣẹ́ ọlọ́pàá bóò ni àwọn táwọn ọlọ́pàá mú ní ìsìn wọ́n ti dà wọ́n lẹ̀. olóòtú ẹ ṣe ọlọ́wọ́ jẹ́ mi yín ogun ní tí a bá bọ̀ ní àná yẹn ọmọ ìyá ìmí lẹ́nu gan fa ọ nígbà tí adé Ìyágankú wọ́n bá ṣàlàyé fún wa pé tó ṣé ibi wọ́n pa ìyá sí ni ká lọ mú fọ́tò tá a yà níbi a ti ń du ìyá wa lẹ̀. àwọn ọlọ́pàá ni wọ́n sọ báwọn pé kẹ́ ẹ lọ mú fọ́tò ìyá tí wọ́n dú lọ́rùn ìpè bí tẹ́ ti ń dú abẹ tó ń dú ká lọ mú wa. ìjọba ò tí ì fún wa ní drone tí ọmọ ìyá látòkè ìpè kéré tá kámẹ́rà rẹ̀ wá. kẹ́ ẹ kámẹ́rà rẹ̀ wọ́n sì lè máa dúyè èèyàn gan-an kéèyàn sì máa kámẹ́rà rẹ̀. nígbà tí wọ́n dà ní nígbà tá a kiri yẹn o bọ̀sẹ̀jọ́ ń bẹ̀ kò tí gbèsè tí iṣẹ́ ilé ọlọ́pàá lè ṣe. adẹ̀bẹ̀ tọ̀rọ̀ pé ebi abámọ̀lú ń bẹ̀ mọ̀lú yẹn náà là ń lé lọ́dà fi kan ọmọ Fúlàní yẹn kí wọ́n sá ìtọ́jẹ́ ẹ̀gbọ́n wa ní àdá n ò tiẹ̀ gbé aṣọ anything. èyí fọ́tò tá a yà kámẹ́rà tá a ṣe nígbà tí wọ́n sá ẹ̀gbọ́n yẹn lẹ́ àdá n ò wo yẹn o láti nígbà tá a ti ka mọ́bẹ̀ kí wọ́n máa dù ká fi ṣe pé wọ́n ní àwọn aráàlú wọ́n ti bà nǹkan Fúlàní jẹ́ wọ́n sọ lé wọn káà náà lọ fọ́ mú òkú ìyá wa ká lọ ọmọ bá ti gba ìyá wa 50-50. ṣé wọ́n pa Fúlàní kankan. wọ́n pa Fúlàní o. wọn ò ṣe Fúlàní kankan. àwọn náà aráàlú lọ ọbẹ̀ àwọn òsì mà wá bí a gbé òkú wa mọ́túárì àti ẹ̀mọ́ kókó torí àwa ti gbókù wa mọ́túárì lọ yẹn àmọ̀gbà wọn lọ ọbẹ̀ yẹn ti ní ká ti ní 50-50 nìyẹn pé ká lọ ọmọ bá ti gba ìyá wa ìyẹn náà ló jẹ́ kí yáwá ké pe àwọn aráàlú pé ẹ dákun ẹgbẹ́ ẹgbà wa ẹ má jìyà ìwọ̀jẹ̀ wa gbé o ẹ jọ̀wọ́. ní àwọn Fúlàní tí ó sáyàn ní àwọn Fúlàní tó sáyàn ní àdá tí ó ṣe pé wọ́n sì rí fọ́tò rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ò gbà yẹ̀wò. iye fọ́tò ẹ̀ yẹ̀wò pàápàá lánàá ẹni ẹ táládà yẹn káwọn tó mú dúró gbogbo ẹyẹ káwọn tì hàn mọ́lé ni ìyá tí ó rí òkú yẹn ẹyẹ káwọn lọ gbé káwọn tì mọ́lé nígbà bá wá ti gbogbo wọn mọ́lé àwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí àwọn láti máa ṣèwádìí láti ní àtó láti bẹ́ẹ̀ tó máa sá bẹ́ẹ̀ máa sá wá ni ẹwù ẹ̀jẹ̀ káwí ìdúró kéésì ni àbúrò mi fi ní ẹjẹ́ pọ̀ wọ́n ṣèwé lánàá nígbà rẹ̀ délé ọmọ tọ́jú àbúrò wa láti wa òun ya ipé láíláí ọmọ Nàìjíríà tó bá wa dá sí láwùkọ́ náà wọ́n bá wa dá sí lẹ́ẹ̀kejì tí ọmọ Nàìjíríà bá ti ní tíyà yọ jí agbé kágbá kámú tẹ́wá yìí ní tí wọ́n ṣe fún wa. pọ̀ mọ́ wa tí a bá gbàgbé wòyí ìjeje ní tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó ṣe wípé àṣìnù tán iná ní ariwo ta la pé tó ní Ìdó lórí àpáta
wọ́n pa ìyá kan síbẹ̀ táwọn Fúlàní tí wọ́n sì dù ní ọrùn gẹ́gẹ́ bí n tí a gbọ́ lórí Facebook. Ó ti dúró, ó ti padà níbi tí màálù kó ṣe pé láti Ìbàdàn sí Èkó ni màálù bá ń lọ wọ́n mọ yàgbẹ́ sójú ọ̀nà lọ ni, tó pé kò bá jọ lórí títí ọlọ́dà ni èèyàn mọ rí pasẹ̀ ẹsẹ̀ wọn. àgbà àwọn tó lọ náà wọ́n rí ibi tí àwọn Fúlàní ti fi ẹran jẹko, tí ó sì pé àwọn tó sì tọpasẹ̀ àwọn Fúlàní gba ọ̀nà bí kò sí àgbẹ̀ kan àbí àwọn ọdẹ kan ní Ìdó tí wọn ò ní mọ pasẹ̀ ẹsẹ̀ màálù tọ̀, torí wọ́n mọ bí wọ́n ṣe máa ń lọ, wọ́n sì mọ bí wọ́n ṣe máa ń dẹsẹ̀ wọn. Wọ́n rí àwọn ẹ̀gẹ́ tí Fúlàní jẹ, ṣùgbọ́n tá a gbọ́ ni wípé wọ́n ní gbogbo àwọn tí àwọn ọlọ́pàá mú ẹni àfúrásì ni wọ́n, ṣùgbọ́n àwọn tí ẹni tí ó tiẹ̀ wá sáàyàn ládàá nígbà wọ́n lọ pèèyàn tí wọ́n sì rí pé tó Fúlàní o ó ti pa ìyá báyìí o, tí wọ́n sì lọ pẹ̀lú àwọn tó ń bẹ ní agbègbè ibẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí tó yẹ kí wọ́n lè jáde ìdúkookò mọ́ kọjá àwọn èèyàn ó lè jáde o láti lè wá jẹ́rìí ìdúkookò mọ́. Iná làwa náà gbọ́ yìí tí àwọn ọmọ olóòkú sọ pé àwọn ní láti tọwọ́ bọ̀wé pé àwọn ò ṣe ẹjọ́ àbí kílẹ̀ abẹ́mi ni mi gbọ́ dáadáa. Ṣé àwọn ọlọ́pàá wọn ní kẹ́ ẹ tọwọ́ bọ̀wé pé ẹ ṣẹjọ́? Bẹ́ẹ̀ ni tàbí wọ́n ní àwọn olùmọ̀ ṣàgbó àwọn Yorùbá tí ó lẹ́sẹ̀ lọ́rùn kankan pé gbọ́n àwọn ọmọ kó sọnù ayanran àtẹ̀tí wọn sálàdà. À ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Mákindé. Ó dà pé ìyá tí wọ́n pa igan wọn ní PDP ni wọ́n ní ìyá ìkan Ìyẹléwédú àbí tọ́rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pariwo Ìyẹléwédú pé olóṣèlú àwọn ni wọ́n máa pariwo ẹja lọ campaign ẹja lọ campaign. Wọ́n ṣe campaign kan níbí ní lórí ọ̀sẹ̀ tó lọ ìjà ní no ìjọ ìdẹ́sẹ̀jọ Sunday kọ́ ni. girama wa bá wa gba ráìsì wọn ní ráìsì jẹ́ pé girama wa gbé ráìsì wọ̀nyí abọ́ méjì tẹ́. sáwọn olóṣèlú òòjọ́ ni mo ṣe wá kí yín délé àwọn ọmọ hasan wa lórílẹ̀‐èdè ọlọ́mọ mọ̀ jẹ́ ọlọ́mọ mọ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́wẹ̀ẹ́ ẹ̀kan pa gbogbo gbórí òkè ẹ̀ǹkàn ló mọ̀ orin wo la fẹ́ kọ sí gbẹ̀dù. À ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Abíọ́dún Mákindé. Ìyá tí wọ́n pa ní Ìdó Ìyẹléwédú làwa mọ̀ wọ́n sí. Olóṣèlú tààràtààrà ni wọ́n, èèyàn ni wọ́n, ọmọ Ìbàdàn ni wọ́n, ọmọ ìjọba ìbílẹ̀ Ẹdó ni wọ́n, ọmọ ìlú Ìdó ni wọ́n, ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n, ọmọ Nàìjíríà ni wọ́n. À ń pe gómìnà wa ẹ bá wa dìde sí ọ̀rọ̀ ìyá yìí, ìyá tí wọ́n pa ẹ bá wa dìde sí i. Adẹ́gbẹ́ kábíyèsí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà. Àwa ń pe olórí oko pátápátá ọ̀gá on top bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ọ̀rọ̀ ló délẹ̀ o. À ń pe ọ̀gá ọgbà iléeṣẹ́ ọlọ́pàá bàbá wa Ẹgbẹ́tókun, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. À ń pe sẹ́nétọ̀ wa sẹ́nétọ̀ Sàráfàdíìnì Àlí, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. À ń pe gbogbo ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn láwùjọ, ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Torí wípé níbi téèyàn ò bá ti nígá téèyàn ò nígo lórílẹ̀‐èdè tiwa ní Nàìjíríà, ìyà máa jẹ èèyàn. Níbi téèyàn ò bá ti nígá téèyàn ò nígo lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ìyà máa jẹrú ẹni bẹ́ẹ̀. Ìní tí àárín ti ń ṣẹlẹ̀ yìí. Ìta gbọ́ ni wípé àwọn ọlọ́pàá ní pé níwọ̀n ìgbà tí wọn ò ti rí fọ́tò àwọn ibi tí Fúlàní ti ń dúyàn, wọ́n ọ̀rà pé mo gbọ́ wọn láwọn lọ́ọ̀yà mẹ́rin ló wá béèlì àwọn Fúlàní tí wọ́n kọ́kọ́ kó. bẹ́ẹ̀ lọ́ọ̀yà mẹ́rin wọn kó wa lánàá. Bí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ tó ìjẹ́ lọ́ọ̀yà ọmọ Yorùbá kankan dìde sí yín. lọ́ọ̀yà ọmọ Yorùbá kò dìde sí wa. a lè dìde, èpè tí ẹ ṣẹ́ fún wa nù, wọ́n ti ṣépè fún wa, a ní dìde. a rí lọ́ọ̀yà ọmọ Yorùbá kankan kó dìde láti jà fún wa, àmọ́ kéèjù a rí pé bàbá wa kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá pariwo pé èèwọ̀ ni o fi da ẹran ní gbangba, ṣùgbọ́n bàbá wa ẹ bá wa fi kún inú oko wọn ti ń ṣàwọn èèyàn wa lọ́sẹ̀. Ìyá ìrora ń ṣẹ́gi ìsì ń da kó ń gbé ẹ̀gẹ́. ẹ̀gẹ́ ni màálù bí ẹ̀yà ẹ̀gẹ́ lọ́la ẹ̀gẹ́ tí a ẹgbẹ́ màálù yẹn bàjẹ́ màálù yẹn bàjẹ́ kí màálù yẹn bàjẹ́ lórí bí wọ́n ṣe yá yẹn léṣe. àwọn ọlọ́pàá dẹ̀ débẹ̀ wọ́n á kámẹ́rà gbogbo bí ẹ̀gẹ́ yẹn kí màálù bàjẹ́ àbí bí wọ́n ti tó ọyọ Ọlọ́run
ọyọ lọ tó yà wọn ọlọ́pàá wa kámẹ́rà gbogbo rẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n yí gbogbo bí màálù ti jẹ́ ń bẹ̀ yẹn jọ yẹn. ẹ kó pátá ìyá lọ. wọ́n kó pátá ìyá lọ. wọ́n jáde ìyá yẹn wọ́n kó lọ. àtẹ̀sí bóyá wọ́n bá wa yí ọgbọ́n pàṣẹ sí láwọn ìyá ọlọ́pàá yẹn ti dáadáa. ihun tí a máa ń sọ ní nípa ọ̀rọ̀ àwọn ọlọ́pàá àti irinṣẹ́ ìgbàlódé tó bá ṣe pé ìlú òyìnbó ni irú ẹ̀ ti ṣẹlẹ̀ gbogbo nǹkan tí wọ́n kó àwọn ọlọ́pàá wọ́n ṣe DNA ẹ̀ gbogbo ẹ̀ tó fọwọ́ kàn án fingerprint ní DNA ni tó bá ṣe pé lóòótọ́ ni wọ́n bá ìyá yẹn sùn wọ́n á gba sample gbogbo àwọn fúlàní tó bá kọjá lágbègbè yẹn àti yorùbá tí ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe trace wọn àròléeṣẹ́ ọlọ́pàá yìí náà jáwé sóbì àdèmọ̀pẹ́ ẹ ní ẹlù fún wa àmọ̀pẹ́ ẹ ní tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn awuyewuye ń jáde lórí ọ̀rọ̀ àwọn kan ní bóyá àwọn ọmọ yahoo ni bóyá àwọn kinní kan ni àkọ́kọ́ wọ́n rí ojú ẹsẹ̀ pé fúlàní fi màálù jókòó léètọ́ máwọn èèyàn fura pé ibi tí ìyá ti ń bá wọn ń drágẹ̀ yìí pé ẹ má fi màálù jókòó mi ẹ̀ẹ̀kejì wọ́n rí gbogbo aṣọ tí wọ́n ya mọ́ ìyá yìí lára pátá ìyá tí wọ́n já ètò tẹ̀lé wọ́n dù ìyá yìí lọ́rùn tó pé wọ́n gbẹ́lẹ̀ tó pé ojú ẹ̀jẹ̀ rẹ̀ sì ń bẹ́ẹ̀ wọ́n ò gbé ẹ̀jẹ̀ ìyá yìí lọ àbí wọ́n yọ nǹkan kan lára àyà bí lélẹ̀ tó túmọ̀ sí pé kì í sọ̀rọ̀ ọmọ yahoo nítorí níjọ́ Sunday ìmí ìṣẹ̀lẹ̀ ní ọmí eléyìí tó ṣẹlẹ̀ lọ́mí mo rò pa tó ti fi àwòrán àwọn èèyàn ọmọ ọkùnrin tí wọ́n pa wọ́n gé orí tiẹ̀ lọ tí wọ́n sì yọ nǹkan lára rẹ̀ àmọ́ tìyá wa yìí bí ìgbà báwọn fúlàní ṣe ń sọṣẹ́ tá à ń pariwo láti ẹjọ́ ìkáàkiri gẹ́lẹ́ náà wọ́n ṣe sọṣẹ́ tẹ́yìn bá wo ohun tó ṣẹlẹ̀ torí pé àwa ò sí ń bẹ̀ ṣùgbọ́n wọ́n fi màálù jẹ oko ọwọ́ a lè jẹ́ ibi tí wọ́n ti fi màálù jókòó tíyà ń bá wọn ń drágẹ̀ tẹ̀mọ̀ orí oko èèyàn tí èsè pé ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ló ti ń dọ́ko kì í tẹ̀sẹ̀ pé kọ́ ẹ̀sẹ̀ ń ráwọn màálù kò sì mọ́ ráwọn fúlàní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n lágbára àti ẹ̀tọ́ irú ọ̀bẹ tí wọ́n bá lọ àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ ìwádìí irú ọ̀bẹ tí wọ́n fi pa ìyá ẹ̀ tí wọ́n fi dú ìyá ẹ̀ lọ́rùn wọ́n mọ irú ọ̀bẹ tó jẹ́ ẹ dákun ẹ mọ̀jà mọ́ bábà yìí lọ lédè kan sá ìtẹ́sà sọ ni wípé kẹ́ ẹ gbà fọ́lọ́run nísinmi kẹ́ ẹ gbà fọ́lọ́run pé kò sí nígbà tẹ́ ẹ ti rí fọ́tò àti fídíò bí tẹ́ ti ń dúyà láti ìgbà yẹn gan àwọn màálù òjà nísìnyí ládùúgbò lájọ wọn tiẹ̀ ti sí wọn lẹ̀ báyìí tí a ti sí wọn lájọ kejì màálù tó ń dá wà láwọn gbogbo àdúgbò ni ọ wá tó á pọ̀ kọjá. wọ́n wà á wà pé wọ́n ti mọ̀ pé kò sí tá a fẹ́ sẹ́yìn. ṣé ẹ̀yin kò mọ̀ pé garden bàbá tí àwọn Usman Fodio ni garden la jẹ́ fún wọn garden Usman Fodio ni bí wọ́n mà ṣe o iná ilẹ̀ ń gbọ́ yìí o iná ilẹ̀ ń gbọ́ yìí ẹ fi fóònù nọ́mbà yín síta á sì gba ìpè lọ́wọ́ àwọn ẹjẹ́ àkọ́kọ́ gba ìpè ẹjẹ́ kẹ́ẹ̀tọ́dọ̀gbẹ́ ẹ̀yìn èèyàn ẹ tẹ̀ kọ́ fi fóònù nọ́mbà tí yín náà síta kó lórí bá máa gba ìpè. 070 48 22 383 83 4 àti 4 ẹ tó pè ẹ mú wá ọkàn yín ò papọ̀ ọlọ́mọ dà wá láàmú. nọ́mbà ọmọ tí wọ́n ọmọ lóòkú ni àwọn wọ́n pè ní ọ̀kẹ́rẹ́ tí wọ́n ń pè ní àkọ́bí ìyá tí wọ́n ń pè ní ọ̀kẹ́rẹ́ iná ní 070 48 22 ṣé nọ́mbà ìpè báyìí 1 2 3 4 ó pé 070 48 22 68 34 lẹ́ẹ̀kan sí 070 48 22 68 34 ìní nọ́mbà ẹ̀tọ́ jẹ́ àkọ́bí ìyá wa ẹ̀ tá à ń pè ní àwọn náà lẹ̀ ń wò yìí tá à ń pè ní ọ̀kẹ́rẹ́ nọ́mbà wọn nìyẹn àwọn èèyàn wà níbi tá a jọ pọ̀ bìbà níbí àwọn èèyàn wà níbi tí a jọ pọ̀ bìbà níbí ṣé màmá wa ṣe ń wà lẹ́yìn ẹ̀gbẹ́ wọn jẹ́ sí ìyá wa àbí àbúrò ẹ̀gbọ́n ìyá ni wọ́n jẹ́ ẹ jẹ́ kí màmá wa ẹ wá jókòó ẹ dìde láàrin fún ìyá wa màmá wa ẹ kú ọ̀rọ̀ èèyàn ìyá wa ti fi kú sàgbà yín bá a ṣe wáyé báàrí láàrin tó níbo lẹ wà ńgbà tẹ gbọ́ ìṣẹ̀lẹ̀. mi wà nílé ọkọ mi nídìí kan là ń gbọ́ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀. Adébísí ìdí ìkan. Adébísí ìdí ìkan ìgbèdè mẹ́wàá tàbí wọ́n bá gbé rẹ́ẹ̀kẹ́ náà sẹ́ẹ̀tì bá wọ́n bá gbé ìdúró wọ́n bá ìyá ẹlẹ́jà wọ́n gbọ́ ń táwọn wá ń gbọ́ oníkílẹ̀ ń gbọ́ ń bá ní mí sí kí wọ́n á lọ ṣe
wọ́n láwọn kẹ́ni ti pa bó láwọn ta ní pa níbo ń bo lọ́lọ́ tí wọ́n fi pa wọ́n nínú oko wọn pa sí wọ́n pa inú oko wọ́n bá wọn jà ní àbí bá wọn dì ní tí fi tí wọ́n pa inú oko àwọn ọmọ rẹ̀ ò sí tòsí wọ́n ní àwọn ọmọ rẹ̀ ò sí tòsí wọ́n sáà ní wọ́n pa wọ́n ní wọ́n ṣe ẹ̀sùn bá sùn pápá níbi ọwọ́ radé wọ́n ní gbogbo pátá rẹ̀ gbogbo aṣọ rẹ̀ wọ́n ní wọ́n kó lọ mọ́ àwọn ọmọ rẹ̀ á lọ rí wọn. ìyá wa kí lẹ fẹ́ kí ìjọba àtàwọn aráàlú ṣe fún yín lórí ọ̀rọ̀ yìí. níta àfẹ́ wọn ó ṣe fún wa ni wọ́n ṣàgbọ́kù wá fún wa. ó gbòkù fún yín. wọ́n gbòkù fún àwọn ọmọ fọ̀bí ọmọ ọlọ́mọ ráàlú. ilé là ń gbọ́ yìí ó ní wípé gbogbo bí ẹ ṣe ń ibi tọ́rọ̀ dé dúró nígbò ti di wípé ṣe ẹ ní kàyé ọlọ́mọ àṣà wa lórílẹ̀‐èdè yìí o ẹni tí ọ̀bá sáà ti lówó ìyà ó jẹ. wọ́n ní tá a gbọ́ ni pé kò sí kámẹ́rà kò sí fọ́tò gbígbà tẹ́ ẹ̀ ti rí ẹ̀ lè sọ pé fúlàní ni ṣùgbọ́n táwọn èèyàn ń sọ ni wípé ojú ẹsẹ̀ wípé fúlàní ló da màálù dé inú oko ìyá ẹ̀ wọ́n sì fi màálù jẹ oko ìyá ẹ̀ àwọn tó pa ìyá ẹ̀ bá ìyá ẹ̀ sùn wọn gbó pátá rẹ̀ ìjọ́ kejì wọn lọ kó wọ́n sì dú lọ́rùn wọn ò yọ nǹkan kan lára ìyá ẹ̀ wọn ò yọ nǹkan kan bó ṣe ń wù kó kéré kó pọ̀ mọ́ torí ṣẹlẹ̀ mí irú ẹ̀ tún ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Èdò ṣùgbọ́n ibi tó wá ṣẹlẹ̀ sí ọmí ni sí ojú rélùwéè tó lọ sí ọ̀nà àpáta ẹni tí wọ́n pa á bẹ̀ ìyún oníjẹta ẹ̀ wọ́n gé orí tòun lọ wọ́n pa á wọ́n gé orí ẹ̀ lọ iná ní kàwá tá a bá ń gbọ́ wa náà ẹ jẹ́ ká máa kíyèsára ká máa ṣọ́ra. tó ẹ̀yin èèyàn tẹ́ wà nílé ẹja ọ̀dà báwọn nǹkan ti wà lórí TikTok ẹja gbé wọn sókè kéèyàn bíi méjì èyí tó bá fẹ́ dá sí ètò 08023687432 afẹ́kẹ́yàn bíi méjì ò sọ̀rọ̀ bákan náà òǹkẹ̀rọ àwọn ọmọ tó jẹ́ ọmọ ìyá wa ọ̀kẹ́rẹ́ tẹ́ bá fẹ́ pè ọmọ olóògbé tó jẹ́ àgbà òun náà ní 07048226834 lẹ́ẹ̀kan sí 07048226834 mo rò pé nìkan ti wà ń bẹ̀ àwọn tá a bá fẹ́ pè sórí WhatsApp àbí direct call 080 ẹ pé òǹkẹ̀rọ wa Lájí Abbas tẹ́tí mọ̀ yẹn 08023687432. owó ń bẹ lọ́wọ́ ìyá wa lọ́jọ́ yẹn. owó wà lọ́wọ́ wọn tó tán pa wọ́n. owó wọlé àti ìwé ọkàn. owó ń bẹ ẹ sáà fọkàn balẹ̀ ẹ ti wà ń bẹ ẹ gbóhùn sókè o ẹ gbóhùn sókè ẹ ti wọlé o. wọ́n kọ́ fẹ́ kí àwọn èèyàn mi tó wà ń bẹ̀ yẹn Ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀ mọ́. Ọlọ́run á gbomi jójú Olúwa gbọ́ Ọlọ́run á bá yín nùnú èyí tó ṣẹlẹ̀ yìí ó dùn wá gan àmì ìyá àgbàlagbà even gan àmì àdó ní ìmọ̀rú ẹ̀mí tó wà nínú ẹranko ìwà bí ẹranko náà ló lè wà bí ẹranko bẹ́ẹ̀ lójú ní nílẹ̀ èyí tó wá ń dùn èmi ní nǹkan tí mò ń gbọ́ lédi ẹjọ́ àwọn ọlọ́pàá tó sọrú ọ̀rọ̀ kọ́rọ̀ yẹn pé I mean what are we hearing àmì sórí wo pé wọ́n ní ìlú yìí ni olórí burúkú ọlọ́pàá wo tí àwọn ọmọ ẹ̀ tí wọ́n ní jèrè ẹ̀ tọ́lọ́ ń sọ ìsọkúsọ pé ẹ tọ́lọ́ ló ń fi style threatening àwọn èèyàn ẹ lọ gbé fídíò wá is that a professional person? ẹjọ́ ìgbésẹ̀ tí mo fẹ́ kẹ́ gbé ẹjọ́ this should go straight to the commissioner of police. ó dùn èmi pé mi ò sí nítòsí commissioner of police ní kẹ́ lọ ààrẹ gbogbo nǹkan tó bá máa gbà tẹ́tù tí commissioner of police ò sì bàjẹ́ síbẹ̀ kí ni òsì lòlóhùn ògbọ́ ṣé kí náà porúkọ kí náà public relations officer àwọn PRO wọn ṣé kò tó náà gbọ́ tẹ́ ẹ̀ bá rí commissioner of police ẹ máa rí PRO wọn àwọn ọlọ́pàá tó sọ bẹ́ẹ̀ yẹn tó ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n láti ràn ọ́ they are a disgrace to the country. àwọn tọ́lọ̀ ò ní jẹ́ kó jẹ́ wọn tí ò ní jẹ́ ìran wọn. àwọn èèyàn sun ẹkún àtàwọn hospital gbogbo yín kọ̀ wá ja olórí burúkú yìí pé ẹ wá ja olórí burúkú nílùú yẹn. hospital ẹ mọ̀ pé èèyàn tó palẹ̀ lè kọ́ gbà sílẹ̀ ẹ tún ní kọ́kọ́ gbówó wá ọlọ́pàá instead kẹ́ ṣe investigation is that how you do investigation? ṣé bó ṣe ń ṣe investigation ẹ wá ní kọ́ lọ mú àmì ọ̀rọ̀ àbúgbìn náà ẹ wá fi insult ẹ wá fi sí ìtúrí àwọn pípù yẹn ẹ ní kọ́ lọ máa mú fídíò wá ìbọn náà ti ń ṣerú ẹ̀ ọlọ́run á bí yín á dẹ̀ bí àwọn ọmọ yín ẹ jọ ẹ gbé PRO
I will try to find the number of the PRO too. I'm a bombard there, call. Which kind of nonsense is this? So I don't go back, jello bay, never threaten one, over jello bay. I beg Isakoso, Olubado Nibiwa, what's your Soronjata, Town no Tibo. One, got one pie on the bikini call, 2 more back, 1 bossy, I will know you one. To a barrel, Nitishele, what's on the Jadisita, one Masadi said, Jello Fibi, Rama, the president. One, got pay and 1 Fulani, 1 Jagabalia when you're Luriabi. Bàbá wo Olúbàdàn ṣe rí bàbá wo Olúbàdàn lè ẹ̀wá náà mọ bí ọ̀rọ̀ ìjọba ṣe rí bàbá wo Olúbàdàn lè sọ̀rọ̀ wọ́n lè pàṣẹ wọ́n lè dá ṣùgbọ́n ìjọba ó ti dọ̀rí olóṣèlú ẹni tọ́rọ̀ kàn jù ní gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Abíọ́dún Olúṣèyí Mákindé. ṣe báwọn àti gọ́ọ̀nà tí báyọ̀ ń ṣe ẹsẹ̀ wà pé former governor ni wọ́n ní wọ́n lè pe commissioner of police pé ok commissioner of police have heard this kí ló ṣẹlẹ̀ ẹ máa gbọ́ kátàkátà kò tiẹ̀ dàbí pé anybody lọ́wọ́ sọ̀rọ̀ kò sí anybody tó tiẹ̀ ta sí ọ̀rọ̀ yìí rárá tó fi lè máa sọ ọ̀rọ̀ kọ́rọ̀ bẹ́ẹ̀ fún àwọn pípò yẹn ẹ máa gbọ́rọ̀ ní kọ́lọ́ mú fídíò wa wọ́n bá àwọn ìyá wọn náà sùn wọ́n bá ìyá wọn wọ́n ìyá wọn lọ́dọ̀ àwọn tó àwọn ọmọ wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ láti wọ́n wọn jáde afẹ́rí wọn ṣe kọ́kọ́ lé wọn sílẹ̀ afẹ́rí wọn. But first we get to the PRO, we get to the commissioner of police. Those are the people. Tó o bá ṣe dáadáa, àwọn máa tẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe máa rìn yẹn nìyẹn sà. This is nonsense. Bẹ́ẹ̀ gbogbo àwọn bloggers yìí tó yẹ pé ojoojúmọ́ ọ̀rọ̀ kí kankan bá ti ṣẹlẹ̀ gbìn àbí ìròyìn ìranù lẹ́ máa gbé. Wọ́n jẹ gàba àtijọ́ yìí tó ti ń jẹ Yorùbá lójúmọ́lẹ̀ kò sí kankan nu yìí tó jáde sọ̀rọ̀ ẹni yìí kan náà ló máa sọ̀rọ̀ ẹni yìí kan náà ló máa gbìjà ó tún ti ṣẹlẹ̀ sí kò sí kankan nu yìí ẹni yìí ti wọ̀wọ̀ sí àfọ̀rọ̀ àbòsí kò ní jẹ yín kò ní jẹ àwọn ọ̀rọ̀ yín Ọlọ́run ní àkókò tá a wà yìí lágbára wákàtí kò ní jẹ gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ dákẹ́ pẹ̀lú ọ̀rọ̀ yìí tó yẹ pé tọrọ bí ìgbà ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí ò tọrọ ọ̀rọ̀ tí ò ti ẹ̀kọ́ yìí ọ̀rọ̀ kẹ́ ẹ̀ bá tẹni ẹlẹ́ni jẹ́ ó lẹ́ máa rí gbé kiri tẹ́ ẹ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ojú tì yín bloody fools idiots. ààrẹ màríjà sí lẹ́yìn ètò yìí commissioner of police and the PRO will get to them tó o bá ṣe kọ́kọ́ sí what kind of nonsense is this I'm not doing now. ẹ ṣe pọ̀. àwọn pípù yẹn bá ti take loss into their hands they should wọ́n bá ti pa àwọn pípù yẹn àbí àdéhùn tó bá pa wọ́n ẹ máa ní wọ́n ti pa wọ́n o wọ́n pa kíní kan ilé lásán lọ́jọ́ ẹni kan máa lọ fi ilé jí ẹ̀mí àbí kò ní dà fún wọn kò ní jẹ́ ìran wọn ni. ṣé Fúlàní tiẹ̀ lílé ń bẹ eléwo Fúlàní ni àti bàbá tí wọ́n ṣe é bẹ̀. àwọn ṣe bí de kókó náà ń gbé ẹ̀wá ní kọ́ lọ fi ilé kọ́ lọ fi jí ẹ̀mí ṣé tó bá jẹ́ ọmọ gọ́ọ̀nà àbọ̀mọ ẹnì kankan náà pa ṣé ẹ̀kọ́ tó máa sọ nìyẹn wọn nílé investigate ẹ wá sí rò pé èèyàn lásán ni kò ní lọ bẹ́ẹ̀ o kò ní lọ bẹ́ẹ̀ gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n ṣe investigation yẹn dáadáa we will see to it. Inspector General of Police bàbá wa ẹgbẹ́ tó kun àwọn náà ń gbọ́ wa báyìí o. wọ́n ti gbé yẹn lọ ìyẹn ti lọ. ṣé wọ́n ti gbé wọn lọ lónìí? wọ́n ti yọ wọ́n. ó tó bẹ́ẹ̀ náà bàbá ti dàgbà. wọ́n ti yọ. tọ́lọ́wọ́ wà ń bẹ̀ báyìí. wọ́n ti ọ̀dà pé wọ́n ní díìsù náà fẹ́ yàn but àwọn kan wọ́n sì máa sáà gbé rábì 29 wọn náà fẹ́ sáà káwọn tó jọ̀gá so àlejò wọn ti. ó yẹ kí wọ́n sáàkì wọn náà lóòótọ́ èmi kan náà là ń sọ yìí. Ọlọ́run fẹ́ lọ sí nílé ṣé báwọn ọmọ ẹ̀ lọ ṣiṣẹ́ kíṣẹ́ iná náà ṣiṣẹ́ kíṣẹ́ náà sọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ yìí rùn yàn lù náà ẹ máa gbọ́ ọ̀kan tó ń sọ ẹ fi ọ̀rọ̀ ọ̀run ara yín wò náà this is a human being ẹlẹ́mìí tí ì ṣe gbogbo yóò sick irú ìjẹgàba wo lélẹ̀ àwọn Yorùbá máa fún ẹnu kiri àwa la gbọ́n jù àwa la lágbára agbára pọ̀ come on you people shut up and go to hell. ààrẹ wo. ẹ ṣe gan ni so àwa tá a bá fẹ́ dá. Ọlọ́run wà pẹ̀lú yín Ọlọ́run wà pẹ̀lú yín. àmì àṣẹ o àṣẹ o ìyá yóò ní jẹ yín gbé kò ní dá fún gbogbo wọn. ẹ ṣe pọ̀ ẹ ṣe gan ni àwa tá a bá fẹ́ dá sí ètò 08023687432 àwọn tá a bá sì fẹ́ ká gbé wa sókè lórí TikTok á gbé wa sókè ẹ rí wípé àwa tá à ń sọ̀rọ̀ náà oríṣiríṣi tírẹ́tì làwa náà ń rí ṣùgbọ́n à ń ṣiṣẹ́ tiwa ni oríṣiríṣi náà láti gbọ́ gbogbo tẹ́ ń sọ náà là ń gbọ́ o etí ìwọ òdi o hello ẹ ti wọlé o ojú òpó yìí ò ṣe dáadáa.
ojú òpó yóò ṣe dáadáa ẹlòmíì ti wà lórí TikTok ẹja gbé wọn sókè ẹja mọ̀ sí pápápá ọ̀rọ̀ gbogbo wa lélẹ́yìí gbogbo ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹ̀yin olóṣèlú ẹ̀yin ìjòyè ẹ ti wọlé bá a gbóhùn sókè o gbogbo ayé ló ń gbọ́ yín o gbogbo ayé ló ń gbọ́ yín à ń gbọ́ yín o ẹ kú ọ̀sán o. ẹ rọra sàn ẹ kú ètò sàn. ètò ni o. ọlọ́run ò ní jẹ́ kí á rí wẹ̀ mọ́ ọlọ́run á fi mọ́ bẹ́ẹ̀. àmì àṣẹ. ẹ jọ̀ọ́ o ṣé bí jurisdiction bíi tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ bàbá onídò ni ọba tó wà níbẹ̀ yẹn. kábíyèsí bàbá onídò gangan ti ṣe láti gbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀. ẹ̀yin ọmọ olóòkú àti ìyá wa ẹgbọ́n kí ni kábíyèsí wa Sẹ́ríkì ti ṣe. wọn ò tó ráyàn wá kí àbí bàbá ò sí àrùn torí ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ bí mi rò pé ó jòpó ná 4 sí 5 lọ sí ibi tá a fi kábíyèsí wa bàbá yà lè mọ́ ti gbọ́. àbá ń bẹ́lẹ̀ àbá ń bẹ́lẹ̀ àtúnṣe aláwọ̀gbọ̀n náà kọ́lá níwájú ọ̀fíìsì ọlọ́run lónìí. iná ẹ̀ lẹ ti gbọ́ wọn o. ààrẹ náà ọlọ́run yóò ṣàánú gbogbo wa. àmì àṣẹ o. yóò rọ àwọn ọmọ lóògùn á rọ wọn lójú lágbára ọlọ́run. àmì àṣẹ. ọ̀rọ̀ ni girama ti sọ yẹn gbàtẹ́ pé muslim ni wọ́n kí wọ́n release òkú fún wọn kájẹ́ kan lọ sí òkú. tó iná ni gbogbo àwa ọmọ Nàìjíríà ń gbọ́ yẹn so àwọn ẹbí làwọn fẹ́ gbọ́ àwọn ọlọ́pàá yẹn sọ pé kí wọ́n ṣùgbọ́n ti fún ìwé tẹ́ fi lọ gba òkú. tó ẹ ti mọ̀ pé àwọn ọmọ olóòkú ti jẹ gbèsè lẹ́ o nígbà wọn ti kọ́kọ́ lọ ó dàbí 20,000 lẹ́lẹ́ ti san. nínú 57,000. nínú 57,000. ṣé 57 kìí ṣe 75 57,000 ẹ ti wá san 20,000 ọwọ́ àpò èlò ó kù 37,000 so òní wá látòní lọ látọ̀la lọ ni wọ́n ti wá máa ka wá 1,000 báyìí lójoojúmọ́ wọ́n máa ka wá 1,000 lójoojúmọ́. wọ́n dẹ̀ sí nǹkan kan ní ọwọ́ wa ọkọ̀ tá a rí láàárọ̀ ìgbà tá a ti lọ́ọ́yà bá ara wọ́n kà ọkọ̀ yẹn náà ó gbé wọn ní 50,000. iná lọ fi gbókù wa. ọ̀dẹ̀ sí kọ́bọ̀ lọ́wọ́ wa ló jẹ́ ká pé ẹ̀yìn wọn tó iná là ń gbọ́ yẹn fóònù nọ́mbà àwọn ọmọ olóòkú ní iná ní 07048 22 ṣé o tún kọ ìwé lọ́fẹ́ nílẹ̀ 070 ọ̀yà iná ẹ jókòó ọ̀yà ẹja pin nọ́mbà wọn síbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ á pin ẹ̀ ọ̀yà 070. ẹ sáà ẹ farabalẹ̀ èmi ò kẹjú pẹ̀lú yín lónìí ẹ rí pàtì ìjẹta ló yẹ ká ti ṣe ń tà ń ṣe bí ẹ ṣe ń pè wá lọ́tọ̀ bí ẹ ń pè wá lósì náà ni ọ̀yà 070 àbí fóònù nọ́mbà yín mò ń sọ. ok 070. sákàt nọ́mbà lẹ́fẹ́ ok account nọ́mbà lẹ́fẹ́ fílẹ̀ àbí fóònù nọ́mbà. kankan náà ni ẹja fàkà náà. so náà ni sóòpè lẹ́ ń lò ópè ópè mò ń bọ̀ ẹja ṣe báyẹn gbà yẹn ópè iná ní fóònù nọ́mbà ọ̀yà 70 83 10 10 56 23 550 kílẹ̀ pé 56 53 56 23 ó ní kí lorúkọ ẹ̀. Ọ̀nàrú Adébáyọ̀ Azeez. òun náà ní fóònù nàmbà tí wọ́n bá fẹ́ pè sí àti pin ẹ̀ sórí Facebook ẹja àwòbẹ́ yà lè rọ́gbọ́n dá sí náà lórí TikTok àrùbá lè rọ́gbọ́n dá sí TikTok yìí dá. ọ̀yà ẹ tún nọ́mbà yẹn pè 070 70 83 10. mò ń bọ̀ ẹni ṣòro náà ó pè. ok 70 70 83 83 10 10 56 56 23. 23. ó kọ olówà lórí ẹ̀. Ọ̀nàrú Adébáyọ̀ Azeez. Muniru Adébáyọ̀ Azeez àti pin ẹ̀ àti gbé sórí kí lorúkọ ẹ̀ náà ó ti wà lórí TikTok náà àti pin ẹ̀ náà sórí TikTok so
so pẹ̀lú ògo Ọlọ́run tó wù ní pé kẹ́ ẹ lọ gba òkú ìyá wa lọ́la kẹ́ ẹ sì sin wọ́n ní ọ̀la nílànà ẹ̀sìn Islam lọ́lànà ẹ̀sìn Islam àwa náà wà ń bẹ̀ lọ́la pẹ̀lú ògo ṣé dòbí náà lẹ́ẹ̀sìn wọ́n sí tí tá a bá ti rí tẹ́ ẹ bá ti lọ tẹ́ ẹ bá ti gbà á tètè bá wa kéde fún gbogbo àwọn ọmọ Nàìjíríà àwọn èèyàn ó lè ti mọ̀ wọ́n ò lè mọ iye aago tí ẹ fẹ́ sin wọ́n tọ̀rọ̀ pọ̀lọpọ̀ àwọn ìgbà táwọn èèyàn pè wá ká jẹ́ wọ́n ṣe gbogbo autopsy tó yẹ kí wọ́n ṣe kí wọ́n tó lọ ṣèyá kí wọ́n tó lọ ṣe gbá kí wọ́n tó lọ ṣàwọn èdè gbogbo ẹwà náà láti gbọ́ táwọn ọmọ olóòkú láwọn bá bọ̀ police station báyìí ìgbà náà láti gbọ́ tí wọ́n láwọn bá bọ̀ police station torí náà bí ó ṣe rí nìyẹn àwa tá a bá fẹ́ dìde ìrànlọ́wọ́ sí àwọn ọmọ ní òkú àwọn tá a bá fẹ́ dìde ìrànlọ́wọ́ sí wọn Muniru kílẹ̀ porúkọ yín Muniru Adébáyọ̀ Azeez iná ni opay ni wọ́n ń lò ó náà ní fóònù nọ́mbà tẹ́ tún lè pè wọ́n sí 7083105623 tó akú ọwọ́ àtẹ̀mọ́ra ìyá wa tó ọlọ́run ó dùn tì yín gbogbo àwọn ọmọ Nàìjíríà náà ẹ mọ̀jà dákẹ́já dìde sọ̀rọ̀ yìí tá a bá wo a rí i pé ní gàngàn mo máa ń fi gàngàn ṣe àpèjúwe lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí olóyè Ìgbòho Òòṣà tí wọ́n lọ síbẹ̀ yẹn tí gbogbo aráàlú dìde wọ́n gbara wọn lẹ̀ a gbọ́ pé Fúlàní fẹ́ràn jẹko Fúlàní pààyàn bẹ́ẹ̀ àbí wọ́n gé èèyàn lórí bẹ́ẹ̀ wọ́n gé èèyàn lọ́rùn bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa náà ẹ jẹ́ ká dìde láti gbara wa ká wá lo ọ̀nà òfin gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ lẹ́nu láwùjọ ẹ dìde o ẹ má torí pé ẹ ní màálù lọ́dọ̀ wọn ẹ dìde o ó yé yín o ó sì yé Ọlọ́run